Orúkọ mi ni Ọ̀gbẹ́ni Mósè Jésù Tókí. Mo kọ ìwé kan tí ó sọ̀rọ̀ lórí ìjíròrò ìbápàdé mi pẹ̀lú Jésù Kristi Olúwa. Ó ní ọ̀pọ̀lọpọ̀ ẹ̀rí nínú tí ó jẹ́ wípé báyìí pé èèyàn ló sọ fún èmi gan bó ṣẹlẹ̀ láyé òun, èmi gan lè mọ́ gbàgbọ́. Ọ̀kan nínú àwọn tó yọ tiẹ̀ ṣe kọ̀wé lórí ìwé yìí ó sọ wípé wàhálà tó wà lórí ìwé yìí ni láti bẹ̀rẹ̀ kíkà rẹ̀. Tó bá ti bẹ̀rẹ̀ kíkà rẹ̀ ó lè gbé lẹ̀ mọ́ tó fi parí rẹ̀ nítorí àwọn ọ̀kan ọ̀jọ̀kan ẹ̀rí tí ń bẹ nínú rẹ̀. Mo fẹ́ kó mọ̀ wípé èmi náà tí mo kọ̀wé tí Olúwa lò láti ṣe ọ̀pọ̀lọpọ̀ ẹ̀rí ó ń gbàgbọ́ bí ìwọ náà ni. Olúwa sì lè lò wọ́n náà jù bẹ́ẹ̀ lọ bó ti lò mí fún ọ̀pọ̀lọpọ̀ ẹ̀rí tó tún jù bẹ́ẹ̀ lọ tí ó máa rí àwọn aláìsàn tí àwọn tí kò sọ wípé kò sí ìrètí mọ́ fún, tí ó gbàdúrà fún, tí wọ́n ò rí ìwòsàn wọn, tí ó rí ẹ̀rọ tó bàjẹ́ tàbí tó jóná kọ́lọ́wọ́n sọ̀rọ̀ pé lọ́ọ́ fi sí bí ó ṣiṣẹ́ bí ó sì ṣiṣẹ́ àti oríṣiríṣi ọ̀kan ọ̀jọ̀kan ẹ̀rí tí Jésù sọ wípé oníṣẹ́ tó ń ṣe làwa ní ó ṣe àti jù bẹ́ẹ̀ lọ. Mo fẹ́ kó mọ̀ pé Jésù Kristi Olúwa wa ọ̀kan náà ní lánàá, ọ̀kan náà ní lónìí, ọ̀kan náà ní títí láéláé. Ìwé yìí a ti kọ ní oríṣi èdè méjì báyìí. A kọ ní èdè Yorùbá àti èdè òyìnbó. Ẹnìkan sì lè rí pé wọ́n bá wa kọ ti èdè Faransé rẹ̀, ẹnìkan sì sọ pé wọ́n bá wa kọ èdè Hindu rẹ̀ tí wọ́n ń pè ní Pidgin. Nítorí náà ńkọ́ mo fẹ́ kí kàkẹ́tì lẹ́kọ̀ọ́ kọ wá ọ̀nà láti ní ìwé yìí. Kò ṣeé má ní fún gbogbo ìmúwa onígbàgbọ́. Ète wa ni wípé owó tá a bá pa lórí ríra ètò títẹ̀wé yìí láti ra ẹ̀rọ ìtẹ̀wé láti fi kọ̀wé yìí jáde àti láti fi kọ Bíbélì jáde láti lè pín fún ìmúwa ọmọ onígbàgbọ́ láti lè ní Bíbélì lọ́wọ́ fáwọn tí wọ́n kó jẹ́ fún káàtó láti lè ra Bíbélì fúnra wọn. Olúwa ràn yín lọ́wọ́ láti kún iṣẹ́ ìránṣẹ́ yìí. Ẹ lọ sí ojú ìwé ìtẹ̀wé wa ayélujára tí wọ́n ń pè ní website ní twogps.com tàbí the word of God bible society.co.uk. Lẹ́ẹ̀rí ẹ̀kúnrẹ́rẹ́ bí ẹ ṣe dá àdàkọ ìwé yìí. Olúwa yóò ràn yín lọ́wọ́. Ẹ ṣé púpọ̀.